ìkànnù wọn nínú àwọn amòkòkò ni Àfá Kamal Ibrahim ń sọ pé tóun bá pe Sheikh Imran ní onísúnà òun ò mọ tí ń sùn wọn yìí a jẹ́ pé òun ò gbọ́ súnà yìí a jẹ́ pé òun ò mọ tí ń jẹ́ súnà nù ni òun ò sì gbọ́ súnà yìí ẹ mọ̀ ọ̀rọ̀ yìí nìṣe tá a bá fún láwọn implication a jẹ́ pé Dr. Fodil kò gbọ́ súnà yìí Dr. Fodil ò gbọ́ súnà yìí òun ò mọ tí ń sin wọn a jẹ́ pé òun ò mọ tí ń sùn òun ò mọ manhaj salaf a jẹ́ pé Dr. Fodil ò mọ manhaj salaf òun ò gbọ́ súnà yìí nǹkan ṣe wọn ṣùf mo wá ń sọ pé sáwọn màdákìlà tó kù sán ti tají torí àwọn màdákìlà ìpele wọn ní Nàìjíríà nílẹ̀ Yorùbá yìí ìpele ni wọn kálá mọ́lẹ̀ kó túká ìpele mẹ́ta ni wọn ìpele mẹ́ta ìpele àkọ́kọ́ Jabatiya Àfá Muhammadu Jabata ìpele kejì Èjìgbòwúyà ìpele kẹta àwọn ni Amukokowiyya àtàwọn tí wọ́n jọ wọn bí àwọn Muassasa Dunu Nasiha àwọn àtàwọn Amukoko wọn jọra wọn mẹ́díkàlì làwọn náà wọ́n kàn gbóná jura wọn lọ ni wọ́n gbóná jura wọn torí pé wọn ò jọra wọn ní lágbede pàǹ bàdáyàn àwọn reason tí ò kúnná tí èyí ṣe tàwọn sálàfù náà máa fi ń bàdá àwọn èèyàn àmọ́ Ọlọ́run tú wọn láṣìírí fúnra wọn fẹnu wọn wá sọ jáde wípé ṣe rí bídíà Khawarij lọ́dọ̀ wa ṣe rí bídíà Mu'tazila ṣe rí bídíà kíní lọ́dọ̀ wa ṣe rí Murji'a lọ́dọ̀ wa afákọ̀mọ́ bí yìí náà wí ní ìtẹ́mi tí ń sọ fún wọn tipẹ́ tí mo bá wọn ṣe mọ̀nàkọ́ta àwọn náà máa ń bàdá lọ́nà àìtọ́ kí n sì fún yín lẹ́sàmpù rẹ̀ ìkànnù wọn nínú àwọn amòkòkò ni Àfá Kamal Ibrahim ń sọ pé tóun bá pe Sheikh Imran ní onísúnà òun ò mọ tí ń sùn wọn yìí a jẹ́ pé òun ò gbọ́ súnà yìí a jẹ́ pé òun ò mọ tí ń jẹ́ súnà nù ni òun ò sì gbọ́ súnà yìí ẹ mọ̀ ọ̀rọ̀ yìí nìṣe tá a bá fún láwọn implication a jẹ́ pé Dr. Fodil kò gbọ́ súnà yìí Dr. Fodil ò gbọ́ súnà yìí òun ò mọ tí ń sin wọn a jẹ́ pé òun ò mọ tí ń sùn òun ò mọ manhaj salaf a jẹ́ pé Dr. Fodil ò mọ manhaj salaf òun ò gbọ́ súnà yìí nǹkan ṣe wọn ṣùf tọ́ kí ló dé tí wọ́n fi jó ń bídà nítorí pé wọ́n sọ pé wọ́n máa ń yin bàbá wọn wọ́n yin Sheikh Ahmad Tijani wọ́n ṣe sànáwò fún tí gbogbo sànáwò téèyàn bá ṣe fún oníbídíà ló múyàn di kíni o ló múyàn di oníbídíà téèyàn bá ṣe pé àwọn ọ̀rọ̀ àìmọ̀kan ń bẹnu kútùbù járù wá tàdí tí wọ́n sọ pé lágbájá fíkọ̀ ni àmọ́ kháríjì ni wúwà fíkọ̀ tọ̀ sí sànáwò kọ́ nìyẹn wọ́n sọ pé nínú kútùbù járù wá tàdí wọ́n sọ pé wúwà fíkọ̀ ṣíyí sì ni fíkọ̀ ni àmọ́ ṣíyí ni fíkọ̀ tí wọ́n pè ń ké sí sànáwò Alimamu Ahmad Kamal Ibrahim lọ sínú kútùbù járù wá tàdí tó bá mọbi tó wà ń sọ fún ọ ìkánnú àwọn rijal tó jẹ́ mubtadi'a múríjí. Alhamdulillah adúpẹ́ fún Allah subhanahu àtọ̀rọ̀kẹ́ àti gẹ̀fẹ́ nàbọ̀ Muhammad sallallahu alaihi wasallam ike Allah azza wa jal àtọ̀rọ̀ ilé jẹta kó ma bá nàbọ̀ Muhammad kó ma bá wọn rádìí rẹ̀ kó sì ma bá wọn sahaba rẹ̀ ẹ̀mà yàwó nínú Islam lórí súnà nàbọ̀ Muhammad sallallahu alaihi wasallam akíra wa ikú assalamu alaikum wa rahmatullahi wa barakatuh gbogbo agbọ́n tí Habibullahi Abdurrahman Alalubosa Ọjọ́ńlá gbọ́n tó sọ ní ìdáhùn sí ìkanú ọ̀rọ̀ tí Ustaz Kamaluddin Ibrahim tí wọ́n ṣe kíni tí wọ́n sọ àkọ́kọ́ náà gbogbo èèyàn tó bá ń tẹ̀lé àwọn ìṣẹ̀lẹ̀ wọ̀kọ́ tó ti ṣẹlẹ̀ tá ti fèsì fún Abdurrahman Alalubosa lé lórí kò ní pamọ́ fọ́ntọ̀ ń pẹ́ Abdurrahman Alalubosa tó bá ń wá kọ́ǹkì aláìmọ̀kan èèyàn certified aláìmọ̀kan so Abdurrahman Alalubosa ló ẹkùn lọ mú so tó bá sì ń wá ẹni tó já sí wípé àgọ́ rẹ̀ alal itlaq ni so kò ní de qayidu kankan rárá àti rárá so ẹni tó já sí wípé la yuqayyadu
òmùgọ̀ rẹ̀ oye wọ́n yìí fi kọ́ìdù síbi òmùgọ̀ rẹ̀ so wọ́n kàn máa ń ju lẹ́bẹ̀ẹ́ ní Abdulrahman Albosa lọ ẹ̀kẹ́ lọ wá ẹ mọ́ mú ẹnì kankan. Now lórí ọ̀rọ̀ tí Ustaz Kamal Ibrahim sọ nípa pé táwọn bá sọ pé onísúnnà ni àfáà Imran Eleha ajá sí wípé àwọn ò ṣe kíni àwọn ò mọ in táwọn ń ṣe nìyẹn tó wá sọ pé tó bá apply ọ̀rọ̀ yẹn lórí Sheikh lórí Dr. Fadil so ajá sí pé Dr. Fadil náà ò mọ in tí wọ́n ń ṣe nìyẹn oye so bó ló ṣe jọra wọn ìrẹ́ Abdulrahman Albosa. Naam so lóòótọ́ Dr. Fadil ó wà nínú ọ̀rọ̀ wọn tí wọ́n sọ pé àwọn orí àfáà Imran Eleha ló ní bídà ipa àwọn ń rí wọn dẹ́ni tí ń ṣàṣìṣe so hadha min babil hukmi ala ash-shakhs aw al-ashkhas so èyí wọ́n ń wo ṣàkóso yìí pé lóòótọ́ ẹni yìí kó sí àwọn àṣìṣe ẹni yìí kó sí àwọn akhta ṣùgbọ́n lọ́dọ̀ tí wọ́n ṣáwọn ti rí nírí pé àwọn ó yẹ káwọn bá dáa rẹ̀ oye Sheikh Kamal Ibrahim àwọn rí pé àfáà Imran Eleha ò ṣe ní sunnah so wọ́n jọ papọ̀ pẹ̀lú Dr. Fadil níbi pé ẹni yìí ò láfàá Imran Eleha yóò ó kó sáwọn àṣìṣe àmọ́ tó ti do ní bídíà lọ́dọ̀ Dr. Fadil sọ pé àwọn tí gbàgbọ́ ní bídíà ni so Sheikh Kamal Ibrahim sọ pé àwọn tí rí pé ní bídíà ni dákun bó wá ní Dr. Fadil ó ṣe wá di ẹni tó wá sí pé wọn mọ ẹni tí wọ́n ń ṣe ìwọ àwé yìí wọ́n mọ́ ní kán béèrè lọ́wọ́ rẹ̀ dáadáa pé ṣé ò mọ́ fa nǹkan lẹ́yìn tó ò mọ́ fa gọ́ọ̀mù àbí kó mọ́ fa sálángá ìyẹn àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì so ìdájọ́ lórí jama kan kò dàbí ìdájọ́ lórí ṣáksù kan lọ́dọ̀ Dr. Fadil jama tabligh oníbídíà ni wọ́n ẹgbẹ́ àdádálẹ̀ ni jama Ikhwanul Muslimin ẹgbẹ́ àdádálẹ̀ ni so àfáà Imran Eleha pèpè sí di jama tabligh wọ́n pèpè sí di jama Ikhwanul Muslimin lórúkọ wípé ẹn kìnìkan so àwọn náà ń ṣe súnnà nǹkan kẹbẹ́ so àfáà Imran Eleha dínà ìsàlàfíà débi pé wọ́n lẹ sàlàfíà mẹ́ pé òṣèlú ni so ibo ni Dr. Fadil ti ṣerú yẹn so sórí tá bá ní ká mọ́ fèsì fún àwa kan wò pé o ní làákàyè ni o ìṣẹ́ni tó yẹ kéèyàn tẹ́bà tí kéèyàn sọ pé èèyàn wà máa fẹ́ gbogbo àsìkò rẹ̀ mọ́ fèsì fún irú ojú táwa fi ń wò náà táwa fi ń wò ẹ́ nìyẹn o mọ̀ pé táwa bá gbọ́ mú ó ráre lọ́wọ́ wa gan nípa ti ohun líle nípa ti ìmọ̀ nípa ti gbogbo jákujàku tó sọ pé òun máa ń gbé káàkiri yẹn o mọ̀ pé tá bá gbọ́ mú báyìí so ẹ̀mí rẹ̀ ó fẹ́ bọ́ ìwọ náà má bẹ́ẹ̀ so in tí ò jọ mọ́ra wọn tó máa fi ń wéra wọn yẹn ìyẹn bẹ́ẹ̀ ẹlẹ́kẹta wá ní àwọn madakhila pé ìpele mẹ́ta ní àwọn kọ́nà kò tí ẹ̀ sí tí ń jẹ́ madakhila oye ẹ̀yin oní bídíà ẹ̀yin aládàádálẹ̀ tẹ́ dákanmọ̀ tẹ́ mọ̀kan tọ́pọlọ yín kọjú sí ọ̀nà ẹ̀yìn oye tọ́pọlọ yín kọ̀yìn sí ọ̀nà pàkọ́ yín so ẹ̀yin lẹ̀ ń wá yín tẹ́ fi ṣe kíni tẹ́ fi dá fìtínálẹ̀ láàrin al-umma so ó wá sọ pé madakhila pé mẹ́ta wọn pín sí àkọ́kọ́ táwọn Èjìgbò èkejì táwọn Amùkòkò oní ẹ̀kẹta táwọn Muhammad Ali Jabata so kátẹ̀bọ́ wá gbé lórí pé ṣe kátẹ̀wá bọ́ gbé lórí tó fẹ́ gbé lé lórí yẹn pé madakhila ń bẹ àbí kò sí Muhammad Ali Jabata tó fẹ́ tì bọ́nú pé madakhila ni kò sí àfá onísúnnà lórílẹ̀ ayé tí wọ́n fi ọ̀rọ̀ rẹ̀ lọ Muhammad Ali Jabata tí ó sọ pé khawarij ni Jabata ipò orí ìlànà òfò ni Jabata wà hatta Sheikh Rabi' ibn Hadi al-Madkhali so tó yá sí pé ẹ̀yọ́ ní bídíà ń tì torí rẹ̀ lẹ àwọn onísúnnà sí pé madakhila ni wọ́n oye Sheikh Rabi' wọ́n béèrè lọ́wọ́ wọn nípa Muhammad Ali Jabata Sheikh Rabi' sọ pé hadha ashaddu min al-khawarij ipé léyìí léwu ju àwọn khawarij lọ so Sheikh Rabi' ń ṣe isti'adha lára Jabata oye so àbíkẹ́ istirja'u lára Jabata tó bí ẹ̀mẹ́ta a'udhu billahi minash shaitanir rajim àbíkẹ́ tayọ ẹ̀mẹ́ta gan nípa alámàrí Muhammad Ali Jabata wọ́n sọ fún Sheikh Rabi' pé ẹni yìí ń fi ara rẹ̀ tí sọ́dọ̀ yìí ń lọ àwọn tíra yìí Sheikh Rabi' sọ pé kí wọ́n sọ fún pé kó yà bẹ̀rẹ̀ Allah bẹ̀ẹ́dà o ipe kó túbá kó ń bí ìlànà òfò tí ń rìn yẹn kìí ṣe ìlànà àwọn Ahlus Sunnah wal Jama'ah so ẹni bí burúkú rẹ̀ alálùbọ́sà ó sọ pé madakhila ní Jabata so ìwà àti àwọn Jabata ẹ jọra yìí so ìwọ́n tí ẹ ní ìsìnbó ti wà yìí so ìran ìròrí khawarij mi ní bẹ nínú ìgbésí ayé rẹ̀ àtàwọn àfá rẹ̀ oye so ìran ìròrí khawarij mi ní bẹ lára Muhammad Ali Jabata ìwọ gbà pé ẹni tó bá jẹ́ olórí tó bá dẹ́ṣẹ̀ oye kò ṣẹbọ ó gbà pé wọ́n lè yọ nǹkan jàtí tí wọ́n bẹ̀ lórí dànù ó gbà pé wọ́n lè yọ ìbọn tí wọ́n pa dànù
Muhammad Ali Jabata òun kàfàrà gbogbo mùsùlùmí ayé ó sì gbà yí pé ẹ̀jẹ̀ wọn tọ́ láti ta sílẹ̀. So kó mọ rí bẹ́ẹ̀ ṣe jọra yín wá àti Jabata gan àti Jabata ń rin ojú ọ̀nà àwọn Sadat, ń ojú ọ̀nà àwọn Sayyid Qutb àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ojú ọ̀nà tí Jabata ń rìn nìyẹn, ojú ọ̀nà ẹ̀yin Ikhwanul Muslimun. Torí ẹ̀yin mọ́ jọ mí lójú tí Jabata bá kàfàrà ẹ̀yin Ikhwanul Muslimun. Ó yé báyìí, ó yé so now lastly, so ó sọ pé àwọn Sheikh Kamal Ibrahim pé àwọn náà máa ń bá dáàbò ti wọ́n ipé wọ́n bá dáa Afámúrẹ́lá nítorí pé Afámúrẹ́lá yin bàbá wọn, oye àbí Afámúrẹ́lá yin Ahmadu Tijani. Bẹ́ẹ̀ ni tí wọ́n bá dáa Afámúrẹ́lá lórí pé Afámúrẹ́lá yin Ahmadu Tijani in tó tọ́ ni. So kò sí àfọ́ onísúnà lórílẹ̀ ayé tí ó gbà pé ẹni àánú ẹni ìsìnà làwọn Ahmadu Tijani. So tá Afámúrẹ́lá bá fẹ́ máa gbé ẹ̀sìn Tijani lárugẹ lórúkọ pé bàbá wọn náà ṣe Tijani, ẹnikẹ́ni tó bá di súnà mú ò gbọ́dọ̀ máa wò wọ́n ràn. Oye báyìí, ẹnikẹ́ni tó bá di súnà mú ó tẹ̀ wá tó pé àwọn nǹkan mẹ́ta Afámúrẹ́lá wa kó sí gan ó lágbára gan. Oye kọ́ máa pèpè sí di tẹ̀blígì, máa pèpè sí di Jama'a Ikhwanul Muslimin àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àtórí náà. Oye báyìí so ìrẹ́ alálùbọ́sà mi fẹ́ ṣe nà sí àfún ẹ̀. Wọ́n bá tiẹ̀ dáwó fún ọ ni ní kí wọ́n lọ yẹ ọpọlọ rẹ̀ wò ṣiṣẹ́ bó ti yẹ kó ṣe, ní kí wọ́n bọ́ gbìyànjú, kí wọ́n bọ́ chẹ́kì ọpọlọ rẹ̀, kí wọ́n bọ́ chẹ́kì làákàyè rẹ̀. Nà sí àlèmí ṣe fún ẹ̀ nítorí àwọn nǹkan tí ò jọra wọn tó máa fi wéra wọn. So òun sọ pé nínú istilahatu jarh wa ta'dil pé wọ́n máa ń sọ pé ẹnìkan síkọ̀ ni lakinnahu shi'i. So kí ni táwọn àfọ́ní jarh wa ta'dil àsìkò yẹn kí ni tí wọ́n ń lo lakinnahu shi'i yẹn tí wọ́n sì ń lo síkọ̀ fún, kí ni tí wọ́n ń lo fún? Oye kí ni tí wọ́n ń lo fún? So Shi'i tí wọ́n pè ń bẹ̀ yẹn, Shi'i tó yá sí pé yufaddilu Aliyan ala baqiyatil khulafa'ir rashidin, yufaddilu Aliyan على أبي بكر وعمر وعثمان، وليس شيعيا الذي يعتقد الرجعة، يعتقد ألوهية علي وبقية الأئمة الاثنى عشر. So àná kan yóò ló dókalẹ̀. So today tó bá rí ta dákẹ́ fún ọ kìí ṣe pé ọ̀rọ̀ kan ìmọ̀ kan ló máa ń sọ fa, àwa kan wọ́ ni pé o kàn ya ẹran kó dábà lọ́pọ̀lọ́ kankan wọn nífa. Àìjẹ́ bẹ́ẹ̀ wọ́n dẹ̀wọ̀ pé ta bá gbọ́ mú o mọ̀ pé bàbá ńlá fìtínà ló máa ń wọ̀ lọ́wọ́ wa. So wọn kàn ní kí n fi eléyìí ṣe oúnjẹ ọ̀sán fún ọ ni kó mú mi sí kó sì wá fáńtà kan kó ṣe kí ni kó lò lórí ẹ̀. Olódo òsì ṣúfù náà ló fẹ́ pè tí ń pè ní ṣúfù irun ẹran ni.